àkójúmọ́ níbikíbi tẹ̀tí láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 ibẹ̀ náà la wà tá a ti mú ròyìn wá fún wa fún ti òwúrọ̀ ti tèmi. Ojú tẹ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá etí náà ò ní di láṣẹ Elédùmarè. Orúkọ oníròyìn Làyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà báyìí. Àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ti ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ náà lórí àwọn ènìyàn tí ìjọba ìpínlẹ̀ Èkó kó padà wá sílé. Lórí ọ̀rọ̀ Sunday Igboho àti ààrẹ Gani Adams, ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ báyìí nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn dojú ìjà kọ àwọn ajínigbé. Wọ́n dóòlà ọmọ orílẹ̀-èdè India mẹ́ta tí wọ́n sì rí òbítíbitì owó gbà padà lọ́wọ́ àwọn ajínigbé náà. Ìdájọ́ ikú ti bẹ̀rẹ̀ fún gbogbo ẹni tó bá gbé oògùn àbí lo oògùn olóró nílẹ̀ yìí. Àwọn aṣòfin àpapọ̀ l'Àbújá ni wọ́n sọ di mímọ̀ bẹ́ẹ̀. Rasaki ló fi ipá bá ọmọ onímọ̀ọ́mọ̀ láṣepọ̀ ló bá dèrò àgọ́ ọlọ́pàá yùn ní ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá àti ṣíṣe owó ìlú báṣubàṣu ìyún EFCC ti tẹ àwọn oníjìbìtì orí ayélujára tó jẹ́ 29 tí wọ́n sì ní láìpẹ́ àwọn yóò kọjú wọn sílé ẹjọ́. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ti ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè lórí àwọn ènìyàn tí ìjọba ìpínlẹ̀ Èkó fi ránṣẹ́ sílé ní àná òde yìí. Ó ní a mú ìròyìn wá fún wa wípé ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ olùdarí àti aláṣẹ gómìnà Babájídé Sanwó-Olú tí ó ní kí wọ́n kó àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n kù díẹ̀ tí wọ́n fi tó 400 padà wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tó ṣe wípé ó fa èdè àìyedè láàrin àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkó, pàápàá jùlọ láàrin gómìnà méjèèjì ti ìpínlẹ̀ náà. Wàyí o, àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ ní ìlú Iléṣà ni wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ tán ké gbàjarè tí wọ́n pariwo síta báyìí pé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n tètè wá ojútùú sí àwọn ènìyàn tí wọ́n tó 400 èyí tí wọ́n wá fi bọ́ọ̀sì bọ̀gìnìbọ̀gìnì já kalẹ̀ níbi ọ̀sẹ̀ tí a lò tán yìí. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n ní àwọn ènìyàn wọn ni wọ́n ti di ẹrù jẹjẹ sí inú ìlú báyìí pẹ̀lú bó ṣe já sí pé wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ tí wọ́n sì ń rìn káàkiri inú ìlú, èyí tó ṣe wípé àwọn kẹ́fìn pé ìwà wọn ó tún lè yí padà kí wọ́n máa da omi àlàáfíà agbègbè pàápàá jùlọ ìlú Iléṣà àti àwọn ìlú kéréje tó súnmọ́ láàmú pẹ̀lú wọn ṣe ní àlàyé pé nínú fo àyàfo ó ní àwọn wà látìgbà tí wọ́n ti já àwọn ènìyàn náà sílẹ̀ torí ìmúra wọn, ìrìn wọn, ìṣesí wọn ó ní ó ń ba àwọn lẹ́rù. Wọ́n ṣe ní àlàyé pé àwọn kò tiẹ̀ lè fi àwọn ọmọ àwọn sílẹ̀ lọ sí ilé ìwé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ bí kì í ṣe pé kí àwọn tẹ̀lé wọn dé inú ilé ìwé wọn tí àwọn bá sì tún ti fẹ́ lọ mú wọn, àwọn máa ń tẹ̀lé wọn láti mú wọn kúrò nínú ilé ìwé dé inú ilé wọn nígbà. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè wípé kí ó tètè wá ojútùú wípé kí ó sa àwọn ènìyàn náà jọ papọ̀ sí ojú kan kí ó sì fún wọn ní ẹ̀kọ́ tó péye lórí bí èèyàn ṣe ń gbé àwùjọ, pàápàá jùlọ kí ó dá wọn ní okòwò bóyá iṣẹ́ kan àbí ìkejì ni yóò pèsè fún wọn tí wọn ò fi ní di ẹrù jẹjẹ sí gbogbo ìpínlẹ̀ náà. Lórí ọ̀rọ̀ Sunday Igboho àti ààrẹ Gani Adams, ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ báyìí. Ní bí oṣù tó kọjá sẹ́yìn ó ní awuyewuye ìtànkálẹ̀ ọ̀rọ̀ tí ó jẹ́ èdè àìyedè láàrin olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àti ààrẹ fún gbogbo ọmọ Yorùbá yún Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ Gani Adams tí èdè àìyedè wáyé ní àárín àwọn méjèèjì pẹ̀lú fọ́nrán kan èyí tí ó lu jáde nígbà tí ààrẹ Gani Adams tó ń béèyàn kan sọ̀rọ̀ tó wà ní òkè òkun níbi tí ó ti ṣe ní àlàyé pé òun kẹ́fín bẹ́ẹ̀ ni òun fura mọ̀ wípé olóyè ọmọ Adéyẹmọ ó lọ́wọ́ nínú ìṣekúpa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí tí ó ń jẹ́ olóyè Bọ́lá Ìgè
wípé Sunday Igboho máa mọ̀ nípa ikú tí ó pa bàbá náà àti pé òun fura mọ̀ pé òun gangan lọ́wọ́ nínú ikú ọ̀hún, èyí tí ọ̀rọ̀ náà di awuyewuye lórí ayélujára tó sì mú kí olóyè ọmọ Adéyẹmọ Sunday Igboho kí ó lọ mú ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ nílùú Ìbàdàn, léyìí tí wọ́n sọ wípé kó bọ́ síta kọ́ńbọ́ọ̀kì láti wá sọ ọ̀rọ̀ náà pé àhesọ ọ̀rọ̀ lásán ni, kí ó sì san owó tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù fún òun, èyàn 500 million naira kó máa jẹ́ owó ìtanràn lórí ọ̀rọ̀ yìí. Òní wọ́n pe Ìbà Gani Adams ní ẹjọ́ sí ní ilé ẹjọ́ májísírèètì tó wà ní ìlú Ìbàdàn láti ọ̀dọ̀ adájọ́ M.I. Sule, tí wọ́n ní wọ́n mú lẹ́tà ìgbẹ́jọ́ náà lọ sí ilé olóyè Gani Adams, ṣùgbọ́n tó sọ wípé wọn kò bá ní ilé, bẹ́ẹ̀ ni kò gba lẹ́tà ìgbẹ́jọ́ náà kalẹ̀, léyìí tó sọ wípé adájọ́ ọ̀hún ní kí wọ́n padà lọ lẹ lẹ́tà ọ̀hún mọ́ ilé rẹ̀, léyìí tó túmọ̀ sí wípé ó ti gba lẹ́tà ọ̀hún tí àwọn yóò sì bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́. Ó wá ní àwọn sún ìgbẹ́jọ́ náà síwájú títí di àkókò tí Ìbà Gani Adams yóò fi yọjú. Ó ní tí kò bá wá yọjú báyìí, nígbà náà làwọn yóò wá fi ipasẹ̀ òfin ní àwọn yóò fi gbé Ìbà Gani Adams tí ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire wá sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ èyí tí ó fi kan Sunday Igboho. Báyìí ni gbogbo ọmọ káàárọ̀ oòjíire ṣe wá ń kóró ojú tí wọ́n sì ń kọminú lórí bí alágbára méjì ni wọ́n ṣe ń fi ìjà pẹ́ẹ́ta láàrin ara wọn. Wọ́n ní kí wọ́n pe àrò àti ọ̀dọ̀fínú wọn pọ̀, kí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pàápàá jùlọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá wọn yanjú aáwọ̀ náà kí ọmọ Yorùbá lè ní ìtẹ̀síwájú, pàápàá jùlọ wọ́n lè fi ìgbàanú kan ṣoṣo sọ̀já láti kojú àwọn agbésùmọ̀mí ikọ̀ Fúlàní tí wọ́n ń da ọmọ káàárọ̀ oòjíire láàmú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn dojú ìjà kọ àwọn ajínigbé. Wọ́n dóòlà ọmọ orílẹ̀-èdè India mẹ́ta tí wọ́n sì ṣekú pa àwọn ajínigbé méjì ní ìpínlẹ̀ Ògùn ní ojú òpópónà Ìságámù sí Benin ní agbègbè Kájọlà. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé pẹ̀lú bó ṣe já sí wípé àwọn agbésùmọ̀mí ni wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota tí àwọn ọmọ India náà tí wọ́n gbé kiri ní àkókò tí wọ́n ń ṣe àbẹ̀wò sí àwọn iléeṣẹ́ tí wọ́n fẹ́ bá dòwò pọ̀ ní ìpínlẹ̀ Ògùn náà. Ètò ni àwọn ọlọ́pàá wọ́n wà pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè India náà tí wọ́n sì ní àwọn agbébọn náà yínà ìbọn bolẹ̀ nígbà tí wọ́n dé agbègbè tí wọ́n pè ní Kájọlà lójú òpópónà Ìṣàgámù sí Benin, tí wọ́n sì ní àwọn ọlọ́pàá tí wọ́n wà pẹ̀lú wọn náà ṣínà ìbọn bolẹ̀ padà sí àwọn ajínigbé ọ̀hún, èyí tí wọ́n ní wọ́n wa ènìyàn kan lọ tí wọ́n sì ní wọ́n tẹ̀lé wọn. Wọ́n wa àwọn ọmọ bíbí ìlú orílẹ̀-èdè India mẹ́ta tí wọ́n gbé wọn sá lọ, tí àwọn ọlọ́pàá náà sì yabò wọ́n látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, èyàn Ọmọlọ́lá Odùtọ́lá, tó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn gba ìpè ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Mọ̀wé ni àwọn bá sì ta mọ́ra tí àwọn náà sì kó nǹkan ìjà tẹ̀lé àwọn ajínigbé náà tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ nígbà tí wọ́n rọ̀jò ọta bolẹ̀ bí ìgbà tí òjò ń rọ̀ wẹ́líwẹ́lí. Ó ní ọta ìbọn ló ba àwọn méjì nínú àwọn ajínigbé náà tí wọ́n sì janlẹ̀ gbọ̀n tí àwọn tó kù sì júbà ehoro. Lásìkò yìí gan ni wọ́n dóòlà ẹ̀mí ọmọ India mẹ́ta ọ̀hún tí wọ́n pe orúkọ wọn ní Tajaram Chauhan pẹ̀lú Kadwa Radhan àti Medani Katiwada, tí wọ́n ní wọ́n wà ní àhámọ́ àwọn ajínigbé náà tí wọ́n sì dóòlà ẹ̀mí wọn. Wọn kò ṣàìṣe lálàyé pé owó tó tó mílíọ̀nù lé méje náírà ni àwọn gbà ní ọwọ́ wọn lásìkò tí wọ́n bá wọn níbi tí wọ́n ti ṣe ìkọlù sí wọn náà. Ìdájọ́ ikú ti bẹ̀rẹ̀ fún gbogbo ẹni tó bá gbé oògùn tàbí lo oògùn olóró nílẹ̀ yìí. Àwọn aṣojúṣòfin àpapọ̀ nílùú Àbújá ni wọ́n sọ èyí di mímọ̀ ní abala àwọn tí wọ́n mójútó ètò àjọ tó mójútó lílò àti gbígbé egbòogi olóró nílẹ̀ yìí, National Drug Law Enforcement Agency. Àwọn ni wọ́n sọ wípé wọ́n mú ọ̀rọ̀ náà tọ̀ àwọn sẹ́nítọ̀ ní Àbújá lọ, tí wọ́n sì ní sẹ́nítọ̀ láti àríwá ìpínlẹ̀ Borno Ali Ndume ó ní ó mú àbá náà wá wípé lótìtọ́ àti lódodo
àwọn tí ọwọ́ bá bà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ni pé kí wọ́n máa ná wọn lọ sí ẹ̀wọ̀n gbére nínú ọgbà ẹ̀wọ̀n. Ó ní ṣùgbọ́n ó yẹ kí àyípadà ti dé bá ìgbésẹ̀ náà kó já sí wípé tí wọ́n bá ń gba ìdájọ́ ikú lójijì ní ẹ̀ẹ̀kan ṣoṣo ó ní wọ́n fi jìnnà sí lílò àti gbígbé egbòogi olóró nílẹ̀ yìí, lẹ́yìn tí wọ́n sọ wípé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ní Àbújá gbogbo wọn ni wọ́n sì dìbò tí wọ́n sì fi ọwọ́ sí àbá náà, èyí tó ṣe wípé wọ́n ti ka àbá ọ̀hún fún ìgbà kẹta tí wọ́n sì ti sọ wípé àwọn ti sọ di òfin báyìí pé gbogbo ẹni tó bá gbé àbí lo egbògi olóró gẹ́gẹ́ bí kò ṣe tọ́ àti bí kò ṣe yẹ nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni kí wọ́n máa yẹgi fúnru ẹni bẹ́ẹ̀ kó máa gba ìdájọ́ ikú lójijì. Rasaki fi ipá bá ọmọ onímẹ́mẹ́ láṣepọ̀ ló bá dèrò àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akínyọ̀dé Rasak tó ń gbé ní agbègbè Bọ̀dé Olúdé nílùú Abẹ́òkúta tí ń ṣe ìpínlẹ̀ Ògùn ó ní ọwọ́ àwọn ọlọ́pàá ti bàbá yìí pẹ̀lú ẹ̀sùn pé ó fi tìpátìkúùkù dọ́gbọ́n bá ọmọ ọdún 14 kan tí ó ń ta mọ́ínmọ́ín ní agbègbè náà ní àṣepọ̀. ń ṣe ní àlàyé látẹnu Ọmọlọ́lá Odùtọ́lá tí ń ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ní ọjọ́ 5 oṣù karùn-ún ọdún tí a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé pẹ̀lú bí Razak bó ṣe ra mọ́ínmọ́ín tó tó Ẹgbẹ̀rún náírà lọ́wọ́ ọmọdébìnrin ọ̀hún tó jẹ́ ọmọ ọdún 14 tí ó sì ní ó dá ọmọ náà dúró láti dédé agogo 10 òwúrọ̀ tí kò sì fún ọmọ náà ní owó mọ́ínmọ́ín náà tó ní kí ọmọ òun jókòó títí di ìgbà tí òun yóò fi jẹ oúnjẹ náà tán. Lẹ́yìn tó jẹ oúnjẹ náà tán ni wọ́n ní kò fún ọmọ náà ní owó tí ó sì fi di bí aago 1 ọ̀sán, èyí tó mú kí ó tan ọmọ òun tó sì gbé dìgbàdìgbà lọ sí inú kọ́lọ́fín kan níbi tí ó ti lọ fi tìpátìkúùkù bá ọmọ náà ní àṣepọ̀, léyìí tó já sí wípé àwọn olùgbé agbègbè náà tí wọ́n kẹ́fìn ìwà yìí ni wọ́n ké gbàjarì tí wọ́n sì ṣe ìwádìí ọ̀rọ̀ náà tí wọ́n fi fi páńpẹ́ òfin mú Rasaki tí ó sì wà ní àhámọ́ àwọn ọlọ́pàá. Ọmọlọ́lá ṣe ní àlàyé wípé àwọn ṣe ìdánwò fún ọmọ náà lórí ẹ̀sùn ọ̀hún tí wọ́n sì rí i dájú wípé lótìtọ́ àti lódodo ó ní Rasaki hu ìwà yìí pẹ̀lú bó ṣe fi tìpátìkúùkù bá ọmọ ọdún 14 onímẹ́mẹ́ náà ní àṣepọ̀. Ọmọlọ́lá Odùtọ́lá wá ní kí gbogbo òbí àti alágbàtọ́ kí wọ́n máa ya ikọ̀ ojú ní alákànfin sọ́rí kí wọ́n sì máa ṣe àmójútó àwọn ọmọ wọn pẹ̀lú bó ṣe já sí pé kí wọ́n máa gbé ọjà àbí rán ọmọ ní iṣẹ́ tí kò tọ́ àti tí kò yẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe kéré òní ó jẹ́ nǹkan tó lágbára púpọ̀ tó sì lè ṣe okùnfà àti ìjàmbá fún àwọn ọmọ náà. ó ní lẹ́yìn tí ìwádìí àwọn bá ti fi hàn dájúdájú táwọn rí òkodoro ọ̀rọ̀ báyìí níṣe ni àwọn yóò takọ́sọ Rasaki lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìfipábánilò tí wọ́n fi kàn án. Ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá àti ṣíṣe owó ìlú ní ìṣekúṣe ìyún EFCC ti tẹ àwọn oníjìbìtì orí ayélujára tí wọ́n jẹ́ 29 nílùú Àbújá ní agbègbè kan ní Àpọ̀ Ìgwarimpa àti Kàtàǹpè nílùú Àbújá tí ń ṣe olúùlú ilẹ̀ yìí ó ní wọ́n ní ọwọ́ ti tẹ àwọn oníjìbìtì orí ayélujára náà tí àjọ EFCC sì fi sí ojú òpó ayélujára wọn tí ń ṣe Facebook níbi tí wọ́n ti ní lẹ́yìn tí àwọn ti ń ṣe ìwádìí tí ìwádìí àwọn bá ti múlẹ̀ tí àwọn túṣu dé ìsàlẹ̀ kòkò lórí àwọn tí àwọn mú yìí níṣe ni àwọn yóò kó gbogbo wọn lọ sí ilé ẹjọ́ tí wọ́n ti lọ gba ìdájọ́ òdodo àti èyí tó yẹ. Ó ṣe ní àlàyé pé nínú àwọn 29 tí àwọn mú bẹ́ẹ̀ ni àwọn bá ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, fóònù tó jẹ́ 43, aago ìgbàlódé 2 àti oríṣiríṣi àwọn nǹkan míì tí wọ́n ń lò nínú agbègbè tí àwọn ti bá wọn yìí. Ó ṣe lálàyé pé àwọn yóò gbé wọn lọ sílé ẹjọ́ báyìí tí wọ́n ti lọ máa ro àròjàre àbí àròjẹ̀bi lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn wọ́n fún jìbìtì orí ayélujára. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí. Ṣáájú ká tó lọ ẹgbẹ́ àwọn kókó tí a mẹ́nubà. Àṣẹ lálàyé pé àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ti ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lórí àwọn ènìyàn èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó dá padà sí ìpínlẹ̀ náà.
lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho àti Ìbà Gani Adams ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ báyìí nílé-ẹjọ́ májísírèètì nílùú Ìbàdàn. Aníléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn dojú ìjà kọ àwọn ajínigbé tí wọ́n sì dóòlà ẹ̀mí ọmọ orílẹ̀-èdè India mẹ́ta tí wọ́n ṣekú pa àwọn ajínigbé méjì nínú wọn. Ìdájọ́ ikú ti bẹ̀rẹ̀ fún gbogbo ẹni tó bá gbé egbògi olóró àbí lo egbògi olóró nílẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn aṣojúṣòfin ní Àbújá ṣe sọ di òfin báyìí. Rasaki ni ó fi tìpátìkúùkù bá ọmọ onímọ̀ọ́mọ̀ láṣepọ̀ nípínlẹ̀ Ògùn tó sì dèrò àgọ́ ọlọ́pàá. Àní ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá àti ṣíṣe owó ìlú báṣubàṣu ó ti tẹ àwọn oníjìbìtì orí ayélujára tí wọ́n jẹ́ 29 tí wọ́n sì ní wọ́n kó wọn lọ sílé ẹjọ́ láìpẹ́ yìí. Títí di ìgbà tá tún máa mú ìròyìn míì wá fún wa, orúkọ tèmi kò yí padà. Àyànfẹ́ Elédùmarè ni. Òní àsàn wá sówó, àsàn wá sọ́mọ, àtẹ̀kú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ó dàbọ̀.